Ìbàdàn yìí o ṣe àpẹẹlẹ mi ni ilé mi ni ilé mi ni bàbá yẹn ní kù mí ní kù mí àmújá ló jẹ́ ẹ̀sánú mi ilé mi ni ilé mi ẹgbẹ́. Apàyàn ní yóò màmá apàyàn ní yóò màmá apàyàn ní yóò màmá màmá gbé fóònù fún Rónkẹ́ ẹgbẹ́ fóònù fún Rónkẹ́ ẹ bá gbé fóònù fún Rónkẹ́ ẹ bá gbé fóònù fún Rónkẹ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run ọba bẹ̀ yín mo fi Ọlọ́run ọba bẹ̀ yín ẹ má ever ṣe mistake pé fóònù mi mọ́ ẹ má ever pé fóònù mi mọ́ mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ o don't ever call my phone again. Màmá náà ṣẹ̀ṣẹ̀ pè mí sí to any you did as a last week tí mo sọ fún mi ara màmá ọ̀yá tí mo send owó sí yín. Ever call my phone again. Màmá náà ṣẹ̀ṣẹ̀ pè mí sí. Adéọlá ẹ mọ̀ sí àwọn yín. Almost every time I was sending money to you. Yàrá tẹ́lẹ̀ bí wọ́n tún lè gọ́sẹ̀ látà rẹ̀ drop wọn. Anybody wọlé mọ́jọ. At the end of the day ẹ wá fẹ́ padà sílé màmá wa sọ pé ilé àwọn ni bù mí gbọ́ kò dá bẹ́ẹ̀ ṣeṣe o kò dá. Àǹtí Folúkẹ́ ẹni sùúrù àǹtí Folúkẹ́. Ẹ káwọn sọ. Kò ní kẹwàá rí mi. Ẹ má Àní ọ́fíìsì mo pè yín fún ọ́fíìsì náà mo pè yín. Ìgbà tẹ́ pẹ̀lú pọ́sìkì tí mo sẹ́ni kan tí mo lè sẹ́ni sí yín ṣe sọ fẹ́ mi wípé ẹ̀yin ò ṣe sọ fẹ́ mi wípé màmá fẹ́ padà sílé lọ́dọ̀ ṣe sọ fẹ́ mi. Did you tell me that? Ní ẹ̀yìn bá a pè lásán, ó kò sí owó oúnjẹ, ó bẹ̀rẹ̀ pé owó oúnjẹ. Did you mention it to me? Sọ̀rọ̀ náà, ẹ̀rọ bá ṣe ń So at the end of the day, gbogbo ọjọ́ ìṣẹ̀lẹ̀ ṣe padà sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel pẹ̀lú gbogbo táwọn èèyàn fún yín. Okay. Fún wa lọ́wọ́ ìgbà pẹ̀lú ẹ̀mí àbúṣẹ́ nǹkan fún wọn pé o. Ìgbà tí màmá dẹ́gbà máa ń sí ìbọn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n fẹ́ padà nǹkan tó yẹ ní kí n ṣe. Okay. Ọlọ́run àgbà méjì náà, ẹ̀yin náà ẹ̀fẹ́ bá mi rò ó. Kò sí wàhálà. Mo ti gbọ́. Ẹ ṣe. People were really complaining. Àtìgbà wo wá ni wọ́n ti padà lọ síbẹ̀ yẹn báyìí tẹ́ẹ̀ bù mí kó. Àárọ̀. Ẹ wo mọ̀mọ́ yẹn kan ti là. Kò sí tó ṣe màmá ti wà òkè. Ẹ jọ̀ọ́ màmá jẹ́ bá wọn sọ̀rọ̀ please I want to. Ẹ fẹ́ pa mí àbí? Ọlọ́run wò yín lókè o. Ọlọ́run wò yín lókè màmá. Nǹkan tẹ́ ṣe yìí èèyàn burúkú nìyí o. Èèyàn burúkú pa nìyí. Èèyàn burúkú nìyí. Ẹ jọ̀ọ́ kí ló dé. Nílẹ̀ fún eléyìí òbí lè filẹ̀ fún o. Ẹ lè filẹ̀ lẹ̀ fún. Nílẹ̀ Kí lẹ kọ́kọ́ kókó ń bẹ̀ fún tẹ́lẹ̀ tẹ́ni káwọn èèyàn gbalé fún yín tẹ́ni ẹ fẹ́ kó ń bẹ̀. Kí lẹ kókó ń bẹ̀ fún. Kí lẹ sọ fún àwọn èèyàn kan dáwọ́ ẹni sùúrù. Kí lẹ sọ fún àwọn èèyàn kan dáwọ́ fún yín tẹ́lẹ̀ fún. Àbí owó tó dá fún yín tó fi gbalé fún yín tó fi ra fíríjì fún yín tó fi ṣe gbogbo nǹkan fún yín ẹ jọ̀ọ́ ṣé ẹ mọ̀ wípé ẹ máa padà sílé yín àmọ́ ẹ ní filé yín lẹ̀. Màmá ní mi lè wá kú ṣá, gbogbo lè tẹ̀sán yóò gbé mi ìṣẹ́ báyìí. Màmá ní abatẹ mi lè fi nílẹ̀. Àti Folúkẹ́ orúkọ wo ló ń lò wọ́n? Wọ́n ní ọmọ aráyé. Àwọn èèyàn dẹ̀ sọ kí ní ìjọyàn. Àwọn èèyàn dẹ̀ sọ kí ní àwọn ọmọ pé àwọn kò continue money for this mama. Apàyàn ní yóò màmá. Màmá. Gbé fóònù fún Rónkẹ́ ẹgbẹ́ fóònù fún Rónkẹ́. Ẹ bá gbé fóònù fún Rónkẹ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run ọba bẹ̀ yín ẹ má ever ṣe mistake pé fóònù mi mọ́ ẹ má ever pé fóònù mi mọ́ mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ o. Lọ́dọ̀ mi sójú. But the game talk play yẹn is not about the money. The game they play it is the game talk play yẹn is not about the money. Almost every time I was sending money to you mo ra freezer fún yín mo ṣe oríṣiríṣi nǹkan fún yín pẹ̀lú owó táwọn èèyàn dájọ́ at the end of the day ẹ wá fẹ́ padà sílé màmá wa sọ pé ilé àwọn ni. Àbí pé kẹjẹ wá fún ẹ ní blood pressure. Kò dá bẹ́ẹ̀ ṣeṣe o kò dá o. Àwọn ingrate. Ọ̀rọ̀ yìí.
àtọ̀. Oníkẹwárí mi. Oníkẹwárí mi. Ẹ má yọjú imú ní kẹyọ wá kọ́fì àdá bẹ́yìn lójú dáadáa. Àdá ní kẹyọ sí wọn. Àdá ní kẹyọ sí wọn. Ìgbà tẹ́ pẹ̀lú kó síìkì tí mo sẹ́ni kan tí mo lè sẹ́ni sí ẹ̀ ṣe sọ fẹ́ mi wípé ẹ̀yin ò ṣe sọ fẹ́ mi wípé màmá fẹ́ padà sílé lọ́dọ̀ ẹ̀ ṣe sọ fẹ́ mi. Did you tell me that? Owó yẹn ò ní jáde. Did you mention it to me? So at the end of the day, gbogbo ọjọ́ ìṣẹ̀lẹ̀ ṣe padà sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel pẹ̀lú gbogbo táwọn èèyàn fún yín. That's really sad though. I swear it's very sad. Mo ká ò fẹ́ ṣiṣẹ́, kò fẹ́ ṣiṣẹ́. Ọmọ àlè yẹn ló sọ̀rọ̀ yẹn o. Orí sọ̀rọ̀ yẹn. Mo wà wẹ́lẹ́ ń dẹ́. Èmi gan wà wẹ̀lẹ́m látà mo ti wà wẹ̀lẹ́m. Lọ́wọ́ wọn pé Ọjà kò wí owó ilé yẹn wọ́n ti gbà á àti owó ṣọ́ọ̀bù. Ẹ mọ̀ pé nígbà yẹn ó insist báyìí pé òun nílẹ̀ kọ́ wá bá òun kọ́lẹ̀ yẹn kó máa lọ ọkọ̀ òun máa ṣe kíní kan. Àrídùnnú abá èmi èkè àti Fọlákẹ́ ta tún sọ̀rọ̀ lórí fóònù lọ́jọ́ yẹn Folúkẹ́ ta sọ̀rọ̀ lórí fóònù lọ́jọ́ yẹn pé ó yá o kọ́ ní àwọn fẹ́ kọ́lé sórí ilẹ̀ yẹn fún wọn ni o tọ́lá tọ́tẹ̀ nípa àwọn tó máa lọ bá àwọn ọ̀rẹ́ àwọn kan tó wà ní US àbí kíní kan àwọn tó máa lọ sórí síìtì lọ́dọ̀ wọn pé kọ́ tó bí akọ́ tó bá support wọn kọ́ bá wọn fowó kun not until later náà tó bá tún wá ní kéèké káwa tún wá bá wọn solicit again because àwọn fẹ́ kọ́lé sórí ilẹ̀ aláyàwó ṣe yẹn wọ́n ń bá ṣe yẹn bíbà ìmọ̀ o 3 million kọ́ lọ fi gbalé. ní tó fẹ́ gangan nìyẹn kẹ́ ẹ̀ kówó yẹn fún owó tó wàá kó fún yẹn ló wà wò pé ẹ̀ má dẹ̀ ṣe fún yín. Exactly. Owó ló 4 months níbi tó fi jápa. Òun náà ni mo sọ pé Asta mo lè bá yín bẹ́ẹ̀ pé wọ́n ti fi lé mo lè bá yín bẹ́ẹ̀ pé wọ́n ti fi bẹ̀yẹ̀ rẹ̀ wọ́n ti gbowó ẹ̀ lọ́wọ́. Wọ́n ti máa fi rẹ́ǹtì wọ́n gbogbo free rent yes. Wọ́n ti fi bẹ̀yẹ̀ rẹ̀ wọ́n ti gbowó yẹn jáde. Wọ́n ti yẹn ló ṣú ọjọ́ ti fi bẹ̀yẹ̀ rent àìsàn wọ́n ti fi bẹ̀yẹ̀ rent. Ẹni tí ò ti fún Rónkẹ́ wò. Ó sì yé mi. Ẹ ti mọ̀ pé láti ilẹ̀ owó ló wà after láti ilẹ̀. Owó yẹn lè